mo ti sùn sẹ́sẹ̀ mọ́mì nígbà tí à ń wo TV lọ́wọ́ torun kùn mí mọ́mì ti gbé mi wọlé ìgbà tẹ́mi máa tají mi ò rí ṣòkòtò ń di mi mọ́ mọ́mì ń fọwọ́ ra nǹkan ọmọkùnrin mi wọ́n sì ń fọwọ́ rojú ara tiwọn náà gẹ́gẹ́ bí ọmọ kékeré kì í ṣe pé bí mo kéré wípé mi mójú ara obìnrin àbí mi mọ̀ pé oko ló wà nídìí mi mo wò wọ́n báyìí wọ́n ní kí mo ṣe máa jẹun wọ́n dìde wọ́n mú bisikíìtì fún mi ní wọ́n lọ mú bisikíìtì fún mi ní fíríjì wọ́n bu júùsì síbẹ̀ fún mi ẹ má gbàgbé kí mo sọ fún yín pé Facebook lẹ́ẹ̀tì mọ̀ wò kìíní ó gbẹnu tán ṣó bí mo ṣe kọ́ sílẹ̀ lè ṣe máa rí bẹ́ẹ̀ ó gbẹnu tán ṣó part 2 tẹ́yìn rí part 3 ti wà ń bẹ̀ ẹ lọ wò ẹ lọ subscribe ẹ lọ follow mi lórí ó gbẹnu tán ṣó lórí Facebook page ẹ jọ̀ọ́ ẹ ṣé wọ́n ní ọba fọwọ́ra wọn ní ojú ara wọ́n gbé júùsì fún òun oúnjẹ bisikíìtì òun wá ní kó òun wọ ṣòkòtò òun padà náà wá ní kó máa wọ̀ kó òun máa tọ̀lé òun wá ní òun ò kí ń tọ̀lé mi kí tọ̀lé ẹni máa wọ̀ ya sunre ọba ìsàn ti yẹ àwọn náà ti gbọ́ ló ń bá sùn wọ́n bá ń fọwọ́ra wọn nídìí wọ́n fọwọ́ra wọn ní gbogbo ẹ̀ ara wọn náà dìde kò yé wọn sí nǹkan ọmọkùnrin wọn dìde kò yé wọn sí wọ́n fọwọ́ra wọn tó jẹ́ kan náà wọ́n tún stop òun wá sùn nígbà tó ń tán òun náà sùn ìgbà tílẹ̀ mọ́ wọ́n ti jí ṣáájú òun bọ́ tó ń jí lórí bẹ́ẹ̀dì ìgbà tí bó ṣe ń fọwọ́ra wọn lára òun ò rónú sùn so wọ́n ti jí ṣáájú wọn tó ń jí tọ́jú pé oúnjẹ wa kí wọ́n bá pè wọ́n kọ́ mi wá you know you are my husband. Don't tell anybody what happened between us. Yeah, close your eyes. Who do you see? Nobody. If you tell, you will not see anybody again. You will not see your mommy, you will not see your sister, you will not see me. You will just die. You will be on that day, on that 650. Feet ticket. So if you don't tell anybody, you will not die. Only okay. No addition. Jokeji. Bani. Ẹ kí Fẹ́mi wá sùn tì mí o kí mi nìkan má dà sùn o ọmọ wọn ní yàrá tiẹ̀ yàrá tukú àwọn yòókù yẹn àwọn nìkan ní ọkùnrin àárín wọn àwọn yòókù obìnrin ni wọn àwọn mẹ́fà ni ọmọ àbúrò wọn méjì pẹ̀lú àwọn ẹ̀gbọ́n wọn àtàbúrò wọn náà so ẹ̀gbọ́n wọn ṣe máa lọ use mọ́mọ́ wọn tó jẹ́ bí 14-12 yẹn bọ̀ wọ́n jìnnà síra wọn o so àwọn máa jẹun sùn ẹ kọkùnrin àárín wá sùn tì ẹ má yẹ kó sùn tì ẹ kó ọ̀dọ́ mi ní kó wá sùn. àǹtí ṣeun ọ̀dọ̀ wọn ni mo tún lọ sùn nígbà òjíjọ́ kejì tá a tún fẹ́ sùn mo wọ ṣòkòtò sùn ṣòkòtò sùn jíǹsì mo wọ̀ wọ́n mi ní kí n bọ̀ ọ̀fun mi níbi bọ́sà kékeré mo wọ̀ ó ní mo wọ̀ ó tóbi báyìí ó ní mo wọ̀ mo sùn pàṣẹ mo sùn àti ṣeun mi ì sọmọ kékeré àgbẹ̀ lọlé lọ àgbòtọ́rù lọ sóko ìgbà tóun sọ yìí òun ò lè ju bí ọmọ ọdún 8 sí 9 lọ 8 gan ni òun lè ju ọmọ ọdún 8 lọ onímọ̀mí tó bẹ̀rẹ̀ sí máa fọwọ́ ra wọn lára ní ìsinyìí mọ́mí ti upgrade wọ́n wá yọ ọyàn wọn síta gbà tó ń tají báyìí ṣé òun máa mọyàn gba òun ti mọyàn ìyá mu òun máa láìkẹ́ bá gbé fún òun bá mú bó tó bá fi mú dáadáa àwọn àfẹnì nìkan ó lóun wá tọyàn wọn á mú wọn á mú méjèèjì wọn á mú ìgbà tó yá wọn ní kó máa bọ̀ lórí àwọn òun máa jókòó lé wọn lórí òun máa fi mọyàn máa mú tó bá ti sọ pé ẹnu tí ń dùn òun wọn ní kó ń sùn tó ń bá ti sùn báwọn ṣe ń ṣe nìyẹn dídá lọ́jọ́ kejì ó ṣe wọn bí ikú rẹ̀ hàn tó máa sọ fún pé nǹkan báyìí lóun máa ń fèsì bí òun ní tó fẹ́ sọ fún àǹtí ṣeun ọjọ́ kẹta the same thing náà ṣe ó tó ṣẹlẹ̀ ọjọ́ kẹrin gbà tó máa yá tí máa fi lo
ṣe mọ̀ pé holiday third time ni o second time ni first time ni o Christmas ni o ibẹ̀ làwọn ti máa ṣe mọ́mí àwọn ara nǹkan fáwọn tó bá wọn ìkúlẹ̀ ọ̀kọ̀ọ̀kan méjì ni máa fáwọn ní máa fóun torí pé òun jọkùnrin ṣàpọ̀kùnrin nìyẹn ọkùnrin láàrin yìí o ẹja òdì kan ní má pẹja fún Fẹ́mi wá gbà wọn máa fóun lẹ́jà òun àti wọn tẹ̀jọ́ ń jẹun papọ̀ ni àǹtí Ṣeun nígbà tó yá tí mo ti wà nílé tá a ti lọ kí n má sọ fún anybody o àwọn máa wò mí níbẹ̀ ìyá mi kúkú fúnra tó bá ti pé bí ọ̀sẹ̀ méjì tí wọ́n mi bá ti wá máa gbé ẹkí Fẹ́mi máa tẹ̀lé mi lọlé máa gbé wáńjọ Sunday àlọ́kùnrin lẹ́kọ̀ọ́ àsọkùnrin ilé wa ìyá mi náà inú ìyá mi dùn pé àbúrò mi kékeré àwọn máa sunkún tẹ̀lé mi pé òun fẹ́ tẹ̀lé wa wọ́n á gbá àwọn méjèèjì wọ́n á ní kéèkó mi tó ti ìyá mi kọ́ bá wọn ṣe wọ́n á gbá àwọn méjì lọ níjọ́ Friday wọn àwọn wá ti rọ̀lẹ́ Friday wọ́n ti dé wọ́n á gbé wa lọ nígbà bá ti dán àbúrò mi á sùn tọmọ wọn èmi àti wọn àyàrá wọn la máa sùn bẹ́ẹ̀ ni mo kọ́ ọmọ ọdún 10 mo pé 11 bá ṣe ń ṣe nìyẹn èmi àti wọn kódà nǹkan tí wọ́n kọ́ mi mo ti ń kọ́ àwọn ọmọ kéékèèké ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni ní school nǹkan àwọn kéékèèké ọ̀dọ̀ wa mo ti ń kọ́ àwọn ọmọ kéékèèké bí a ní school náà ti kọ́tà mo ti ń ṣe fún mo ti ní girlfriend ní ọmọ ọdún 12 mo dẹ̀ ṣe ń continue láti máa ṣe pẹ̀lú ọ̀rẹ́ ìyá mi yìí wọ́n máa fún mi ní nǹkan gan tó bá báyìí ọmọ mi láṣọ fún wọn lóríṣiríṣi nígbà tí mo hàn kékeré yìí gan ìyá yìí máa ṣe abẹ́ ẹ̀ lẹ̀ fún mi ni wọ́n á ní kí n máa la àti ṣe ó ti mọ́ mi lára mo máa la láti kékeré sí bí ọmọ ọdún 8 ni mo ti ń la abẹ́ ọ̀rẹ́ ìyá mi máa tẹnubọ́ máa la àti ṣe máa la gidi gan ìgbà míì wọ́n máa fún mi ní sweet àti sweet yẹn bọ̀ wọ́n la ìgbà míì oyin náà máa dà sí wọ́n ní kí n máa la ìgbà míì ice cream náà máa fi sí wọ́n ní kí n máa la wọ́n kọ́ mi ná kì í wá ṣe pé mi máa ń la abẹ́ nìkan tó fi mọ́ ìwò dí ọ̀rẹ́ ìyá mi ni mo máa ń la máa fi àwọn mi lẹ́bẹ́lẹ́bẹ́ sí abẹ́ ìwò dí ìyá ọ̀rẹ́ ìyá mi ò rí bí nǹkan tí ò dá àǹtí Ṣeun àwọn náà pín nǹkan ọmọkùnrin mi sẹ́nu wọ́n á mú ń gbòòyà wọ́n máa gbé mi báyìí bí kí ẹ̀ múyàn kí ẹ̀ máa fi hàn ra ojú ara ẹ̀ bó ṣe máa ṣe nìyẹn kíní mi kéré lóòótọ́ ìjọ alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ máa mọ̀ pé èèyàn máa ń da omi èèyàn máa ń ọkùnrin máa ń tọ̀ bí mo ṣe ń ṣe lọ́mọ kariwo mo fẹ́ tọ̀ wọ́n ní kí n tọ̀ síbẹ̀ Fẹ́mi tọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ lọ́rẹ́ ìyá mi ṣe ọ̀rẹ́ ìyá mi ní rọ́bà tó máa ń lò tó bá ti lo rọ́bà ń gbà mí wọ́n á oníbẹ̀ṣe máa ń ṣe máa ti tí wò báyìí wọ́n wá sí bẹ́ẹ̀ ni tó lóṣù èmi á sùn fúláàtì lórí bẹ́ẹ̀dì ó bẹ̀rẹ̀ sí máa mú nǹkan ọmọkùnrin báyìí rọ́bà yẹn dẹ̀ máa wà nídìí wọn tá a máa ṣèkì rúrúrúrúrú nígbà wọn bá dà ọdún kan mo ti Fẹ́mi ó ti mọ nǹkan tá à ń ṣe o má sọ fún anybody o òun ò ní sọ 12 àti Ṣeun ó wá ní ṣe mọ ọmọ wọn ti wọ school nígbà tó wọ́n wọ school èmi náà ti wà bíi GS3 àti Ṣeun ó wá ní ọmọ kan tó ń gbọ́dọ̀ wọn àǹtí Rachel ti lọ sí school ó wá ní ọmọ wọn kan ọmọ àbúrò wọn kan tó ń gbọ́dọ̀ wọn nínú àwọn tájú máa ń sọ ọjọ́ wọn yẹn ń gbọ́dọ̀ wọn permanent ni máa ń lọ bẹ̀ mọ́ mi mọ̀ pé àwọn ni mọ́mì mi ìyá Fẹ́mi náà máa ń pè wọ́n ìyá Fẹ́mi tí n bá ṣe nǹkan mọ́ mi máa pè wọ́n sọ fún wọn ni ìyá Fẹ́mi ti bẹ̀rẹ̀ o Fẹ́mi ṣe báyìí o kò dẹ̀ sí nǹkan méjì tí àmọ́ ìfẹjọ́ yìí sùn pé Fẹ́mi bí mi ṣe kéré mọ́ yẹn ọmọ ss1 Fẹ́mi ń kó obìnrin torí oníjọ́ kan tí mo ó ní ọmọ kan tí mo láìkì ọmọ yẹn wọ́n ṣe kó délé wa ni ẹ̀pínlẹ̀ yìí làwa ti dàgbà so wọ́n ṣe kó délé wa ni nígbà tó ṣe kó dọ́dọ̀ wa ni mo á rọ ọmọ yẹn pé ọmọ yẹn fáyàn ọmọ yẹn kò dojú ọmọ yẹn kéré sí mi èmi mi ti wà ss1 big boy mo wá pè pé mo láìkẹ́ ọmọ yìí mo mú wọlé ni mo ń bá lájọṣepọ̀ lọ́wọ́ bí àmì ṣe sílẹ̀kùn nìyẹn ìyá mi sílẹ̀kùn orí wa báyìí Fẹ́mi mo sáré dìde báyìí mo rọ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́ mi báyìí kọjá ni ìyá mi irọ́
bí ìyá mi ṣe bá ọmọ yẹn wí nìyẹn táwọn bá tó ṣẹ́rọ̀ ọmọ yìí ọmọ inú compound wa ni ẹ̀ṣẹ̀ kò débẹ̀ ni kò sáà mo sí lórí òun náà ti mọ ọkùnrin so kò tiẹ̀ lé fún mi àti ṣeun SS1 lèmi wà bá sọ fún pé èmi láìka ni máa fẹ́ra wa mo fún lówó bí ẹ̀ẹ̀mejì ilé náà mo fẹ́ fún bẹ́ẹ̀ fún lórí ẹ̀dá náà lọ ni ọ̀rẹ́ ìyá mi máa ń fún mi lówó ní school èmi ní kílẹ̀ fẹ́ sọ ní school fún mi ò ní bí mo ṣe wá máa ń ṣeré bọ́ẹ̀ lórí ìyá mi tó kò díwèé mi dání o ó máa ń sọ fún mi ni pé tí n bá ti gba máàkì báyìí àwọn máa ra nǹkan báyìí fún mi wọ́n ra kẹ̀kẹ́ fún mi wọ́n ra kẹ̀kẹ́ fún mi nítorí tí wọ́n tó ń ra kẹ̀kẹ́ fún mi máa ń gun kẹ̀kẹ́ lọ sílé wọn wọ́n á pariwo wá ìwọ ọmọ yìí let's praise ogun kẹ̀kẹ́ ó ṣe kíní kan wọ́n ra kẹ̀kẹ́ fún mi ní school wa mi ni mo ní air bonnet mo ní everything máa ń lò fún kẹ̀kẹ́ mi àwọn sport kẹ̀kẹ́ ẹ̀ náà rà fún mi so wọ́n dẹ̀ máa ń help mọ́ mi wá gan wọ́n máa ń help mọ́ mi wá gan àti ṣe mọ́ mi ṣe wọlé báyìí ó kọ̀ rí mi lórí ọmọ yẹn ni tẹ́mi ń géèjì lọ nídìí lára ọmọ yẹn mo ti káàtẹ̀ sókè mo ti ń géèjì lọ bí àmì ṣe wọlé ni wọ́n wọlé báyìí mọ́ mi pariwo ni àti mi máa kọ́ ìwé mo kọ́ sá jáde kó nílé ni mo gbẹ̀gbẹ́ mo báyìí mo gba ìwé kọjá ni àti ṣe ìwé ìfẹ́wé fẹ́mi èmi ti lọ́n tèmi bí mo mi ṣe pọmọ yẹn ni pé táwọn bá tún rí inú ilé wa gbogbo ọmọ kéékèèké kí lè mọ tó ń ṣe yìí kí ní kan mo kẹ́ ẹ̀yìn kẹ́ mọ́ mi ẹ jẹ́ kí n tó wá pọ̀ sí bírè nìyí fún kankan àti ṣe tí mọ́mì mi bá wẹ̀ tán wọ́n fi kọ́tìn síbẹ̀ wọ́n máa ń wọ bí kọ́tìn yẹn bí wọ́n ti máa ń múra èmi máa ń jókòó síbẹ̀